الحمد لله رب العالمين، ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إليه نقرأ ما جاء الفصل الأول. الفصل الأول إن شاء الله، وأبين فيه تعريف علم المواريث، تعريف علم الميراث. kí ni ìtumọ̀ ilmu al-miras àbí ilmu al-fara'id láì wọnú lọ́gọ̀? So kí ni ìtumọ̀ istilahan? Ìtumọ̀ ẹni pé huwa àwọn afá sọ àwọn ta'rifat tó pọ̀. So àwọn afá kan ní pé ṣọ́ọ̀tì wọ̀nyí gangan ni, so ó ti kó gbẹ̀ sínú ṣọ́ọ̀tì ń bẹ, ǹjẹ́ kó wà méjọ ń bẹ, ǹjẹ́ kó tún launch tó explain more náà òun náà wà ń bẹ. So ti short one oníkan ní pé huwa fiqhul mawarithi wa hisabuha. So báyìí káwọn ní hisabiha, fiqhul mawarithi wa hisabuha. So fiqhul mawarith, mawarith yẹn ni jámọ́ fún miras. So fiqhul mawarith ni pé ní àgbọ́yé àwọn nǹkan tí àtàríkà nǹkan tí ó kù fi sílẹ̀, àwọn nǹkan bí a ṣe pín nǹkan tó kù fi sílẹ̀ yẹn ká ní àgbọ́yé dáadáa. Bí wọ́n ṣe list nínú Qur'an, ó ní àwọn kan ashabul furud, àwọn kan ashabu at-ta'sib, àwọn asaba, àwọn kan wọ́n máa jẹ́ kíní. Àgbọ́yé yẹn ká ní àgbọ́yé yẹn gangan. Òun ni fiqhul mawarith, ní àgbọ́yé nǹkan tí ó kù fi sílẹ̀, bí a ṣe pín àgbọ́yé nǹkan yẹn. Bí a ṣe pín òun ni fiqhul mawarith. Wa hisabuha, àti báwo ni a ṣe calculation ní hisabuha, àti nípa níní ìmọ̀ nípa calculation àwọn nǹkan tó fi sílẹ̀ yẹn, calculation rẹ̀, báwo la ṣe fẹ́ calculate ẹ̀. So báwo la ṣe fẹ́ calculate àwọn nǹkan yẹn, a ṣe fẹ́ ṣírò rẹ̀. Àfẹ́rẹ́ ni 1/3, 1/2, 1/2/3, 1/6, 1/8, 1 bá yẹn lọ. Bí máa jẹ́ àwùjọ, bí máa jẹ́ rọ́dà àbí rọ́dà náà ni rọ́dà, bí máa jẹ́ máa jẹ́ àdílà, bí máa jẹ́ àìlà, bí máa jẹ́ nákísọ̀. Àwọn nǹkan yẹn, so báwo la ṣe fẹ́ mọ̀ ní calculation aspect. Ilé ká wá aslu mas'ala, kí ni SCM lè, kí ni kíkà àwọn kan báyìí ṣá. Ilé ni tàwọn fún ilé àwọn kan báyìí ló wà níbi alimoyi. So ilé ni short definition. هو فقه المواريث وحسابها. فقه المواريث وحسابها in short. Ètò wà ní medium, òun ni ó wà ní tírà tí wọ́n fún wa fi ṣe dáwọ́rà fún wa. Ilé tí bàbá wa Khadim Madina, Khadim Nabawi tí wọ́n kó jọ, Sheikh Faiz bin Ahmad Al-Ghamidi, tírà tó ń ṣe kíní fún wa, dáwọ́rà fún wa. So òun náà ní pé huwa al-ilmu بالقواعد الفقهية والحسابية التي يتوصل بها لمعرفة نصيب كل وارث من تركة موارثه. هو العلم بالقواعد الفقهية، òun ni ká nímọ̀ pẹ̀lú àwọn principles. القواعد الفقهية, àwọn ìní àgbọ́yé, àwọn pé ashabu kíní kan ni, ashabu fòródù ni àwọn ilé ni àwọn tó ń jẹ ogún títí jẹ́ pé Ọlọ́run dídí sọ ọ̀rọ̀ yẹn tó wọ́n jẹ ni. Àwọn lẹ́yìn tí wọ́n ní tí wọ́n jẹ, kò sọ́rọ̀ yẹn tí wọ́n jẹ, Ọlọ́run ò sọ, ṣùgbọ́n àwọn máa jẹ báàkì tó bá ṣẹ́kù ni wọ́n máa jẹ tí wọn. So àwọn lẹ́yìn tí wọ́n ní jẹ ogún mahdud. Àwọn lẹ́yìn tí wọ́n kan báyìí, àwọn lẹ́yìn rahimiyya ni wọ́n, àwọn sáàmù ni wọ́n, so wọ́n ní jẹ kan tí wọ́n báyìí lọ. àwọn ni fiqhiyya, kálábòrí àwọn kan yẹn. Wal hisabiyya, àti nínú àgbọ́yé kí ni báwo la ṣe fẹ́ calculate wọn, a sì fẹ́ sọ̀rọ̀ nípa ìṣirò wọn, bá ṣe fẹ́ calculate wọn pé eléyìí máa jẹ 1/3, eléyìí máa jẹ 1/1, calculation yẹn ni wal hisabiyya.
allati yutawassalu biha tó jẹ́ pé pẹ̀lú àwọn nǹkan yìí láti gúnlẹ̀ sí kíni bima'rifati nasibi kulli warithin min tarikati muwarithihi láàfin lè mọ̀ pé ẹni báyìí o nínú àwọn tí wọ́n fẹ́ jogún o ohun tí wọ́n gbà ń tiẹ̀ ni eléyìí tiẹ̀ ohun tí wọ́n gbà ń tiẹ̀ ni min tarikati muwarithihi níbi nǹkan tí òkú fi sílẹ̀. So eléyìí definition ẹlẹ́kejì nìyẹn kò tíra. So definition ẹlẹ́kẹta òun ni wọ́n kọ́ wa ní àmánà manhaju diploma àmánà wọn kò jẹ́ ká ràn án fáwọn pé àwọn bàbá tó kàlẹ́ náà tó Dawud ní ká ló pé àwọn bàbá tó ń tẹ́ ojú ibẹ̀ náà àfàwà Sheikh Dr. Mustapha Kamil àtàwọn bàbá tó wà ní tó ń jẹ́ wákìlì ibẹ̀ náà bàbá Saheed Bilhaj so àti gbogbo àwọn afáà tó ń kọ́ wa ní Sheikh wa kọ̀ọ̀rọ̀ kí gbogbo afáà pátá bàbá Mufti Agbowo bàbá afáà tó ń kọ́ wa tó wá ń bẹ́ tó ń kọ́ wa gan àwọn Dr. Usman Yakub so ètò tíráàtì bàbá wa lò bàbá wa Mufti Agbowo tó kọ́ wa so tíráàtì bàbá wa lò òní tíráàtì bàbá wa Abdulwasiu wọ́n kọ́ fún Faraid so àwọn ní pé huwa ilmu biqawaida fiqhiyyatin wa hisabiyya ọ̀nà ìjọba títí ètò wọn wà ní tíra tó ṣe dánwò fún wa ní ti Medina Munawwara so huwa ilmu biqawaida fiqhiyyatin wa hisabiyya òní kálímọ̀ pẹ̀lú kíni qawaid àwọn principles tó de àwọn nǹkan yẹn pé àwọn èèyàn ashabu furud máa jẹ ogún pẹ̀lú ọ̀ràn yẹn jẹ́ pé àti ní wọ́n ti lóde nǹkan tí wọ́n máa jẹ bákan náà wọ́n ní jẹ́ pé wọ́n ní tí wọ́n ń jẹ àti ìmọ̀ tó wá kù ní àwọn oúnjẹ tí wọ́n lè jẹ́ pé àwọn bá bàbá yẹn lọ so wọ́n ní biqawaid fiqhiyyatin wa hisabiyya ni pé bá ti fẹ́ sírò rẹ̀ pé nǹkan yìí máa jẹ 1/3 1/2 1/4 wọn fa kí nǹkan bá ṣe fẹ́ sírò rẹ̀ yẹn ọ̀rẹ́ hisabiyya ìṣirò nǹkan yẹn so yóò máa fi bí hàn man yarith jẹ́ pé pẹ̀lú àwọn nǹkan yìí láti máa kí ni man yarith ẹni tí ó jogún wa man la yarith àtẹni tó ní jogún wa nasibu kulli warithin min at-tarika àti ìpín kálukú níbi nǹkan tí òkú fi sílẹ̀ so lẹ́yìn àwọn nǹkan ní jẹ́ kí ó jẹ́ تعريف علمي الفرائض àbí تعريف علم الميراث níwọ̀n nǹkan tí ó yé mi mọ́ ní level tí mo wà pé mo ṣe bẹ̀rẹ̀ náà ni so level tí mo wà tó yé mi náà ni mo fẹ́ fi ṣe mo wà ní àǹfààní mo lè sọ ní Yorùbá kó jẹ́ pé ó máa kárí kó jẹ́ pé bóyá pé àwọn bí yàrá ni a tó fi ń sọ tó jẹ́ pé àwọn tí à ń gbọ́ gan àtàwọn àtàwọn tá jẹ́ ilé gan so ọ̀pọ̀ wa a lè jẹ́ ká tó gbọ́ ní èdè wa so mo rò pé a máa ṣe nǹkan náà ní èdè Yorùbá dáadáa tí ó lè máa sìnkì sínú làákàyè wa kọ́nà kó jọ kó jẹ́ kí alágbàáyé rí nǹkan tá à ń kọ́ ó ṣàlékún ìmọ̀ wa o wallahu a'lam barakallahu fina.